kí ló tún da omi àlàáfíà rú lọ́sàn-án tí Adeleke ṣe ń nagun ké sí Tinubu pé ọlọ́pàá ti gbàbọ̀dé bí Oyèbánjí náà bó ṣe nagun pé APC ló ń kojú ìpànìyàn nípínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke tó jẹ́ olùdíje sípò gómìnà fẹ́gbẹ́ àkọọ̀dù ti sọ pé òun kò fòyà lórí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ náà tó ń bọ̀, àmọ́ gómìnà sọ pé òun kò ní ìgboyà nínú iléeṣẹ́ ọlọ́pàá ṣáájú ètò ìdìbò náà. Gómìnà Adeleke kò ṣàì fìdí rẹ̀ múlẹ̀ pé òun sì ní ìgbàgbọ́ nínú ìgbìmọ̀ tó ń pè fún àlàáfíà nínú ètò ìdìbò tó ń bọ̀ yìí, èyí tí olórí ológun orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí ọ̀gágun fẹ̀yìntì Abdulsalami Abubakar jẹ́ alága rẹ̀ o. Nígbà tó ń sọ̀rọ̀ lẹ́yìn ètò ọjọ́ kan pẹ̀lú gómìnà èyí tí ọ́fíìsì olórí àwọn òṣìṣẹ́ ṣagbátẹrù rẹ̀, Adeleke ní òun kò mìkàn rárá torí Ọlọ́run wà lẹ́yìn òun àti àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun. Lẹ́yìn tó buwọ́lu àdéhùn àlàáfíà ṣáájú ètò ìdìbò gómìnà ọjọ́ 15 oṣù yìí tó ń bọ̀, gómìnà Adeleke sọ pé ìgbìmọ̀ tó ń rí sí bí ètò ìdìbò tó ń bọ̀ yóò ṣe lọ ní àlàáfíà ti ṣèlérí láti bá àwọn ọlọ́pàá sọ̀rọ̀ o, àmọ́ mi ò ní gbàgbọ́ nínú àwọn ọlọ́pàá lọ́wọ́ yìí, mo gbàdúrà pé Ọlọ́run yóò fọwọ́ tọ́ wọn lọ́kàn ni o. Adeleke fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ó dá òun lójú wípé òun yóò jáwé olúborí nínú ìbò gómìnà tó ń bọ̀. Ó ní àwọn ẹgbẹ́ òṣèlú alátakò kàn halẹ̀ lásán ni. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sọ pé gbogbo nǹkan tí ẹgbẹ́ òṣèlú alátakò ń ṣe láti da ètò ìdìbò náà rú yóò já sí pàbó. Olùdíje sípò gómìnà fẹ́gbẹ́ àkọọ̀dù ní aráàlú yóò dìbò fóun torí àwọn àkànṣe iṣẹ́ tí òun ti ṣe nípa ìpèsè ohun amáyédẹrùn, mímú ìlérí tóun ṣe fún aráàlú ṣẹ àti sísan owó àjẹmọ́nú fáwọn òṣìṣẹ́ o. A ti wà ní ìgbáradì, mo sì fẹ́ rọ àwọn aráàlú wípé kí wọ́n má fòyà o, ìjọba àwa ara wa ni a wà, ẹnikẹ́ni kò gbọ́dọ̀ bẹ̀rù ìdúnkokò ẹgbẹ́ òṣèlú APC. Ìfẹ́ Ọlọ́run àti ti èèyàn nìkan ni yóò ṣẹ. Mò ń rọ gbogbo èèyàn láti jáde wá dìbò lọ́jọ́ 15 oṣù kẹjọ yìí o. Ṣáájú lọ́sẹ̀ tí ó kọjá ní alága òṣìṣẹ́ ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀ṣun Kọmúrèdì Christopher Arápásopọ̀ ti sọ pé àwọn òṣìṣẹ́ kò ní padà sí ìgbà tó burú jáì mọ́ láyé ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun. Ó rọ gbogbo òṣìṣẹ́ wípé kí wọ́n má bẹ̀rù o láti jáde dìbò lọ́jọ́ 15 oṣù yìí torí pé ẹ̀tọ́ wọn ni. Ẹ̀wẹ̀, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ti ké pe ààrẹ Bọ́lá Tinubu láti wá ojútùú sí rògbòdìyàn àti ìpànìyàn tó ń lọ lọ́wọ́ nípínlẹ̀ náà ṣáájú ètò ìdìbò gómìnà ọjọ́ 15 oṣù yìí. Adeleke sọ̀rọ̀ yìí nílùú Òṣogbo níbi tó ti ń ṣe ìpolongo ìbò ní ìjọba ìbílẹ̀ Ọlọ́rundá. Gómìnà náà ààrẹ Tinubu létí wípé ẹgbẹ́ òṣèlú òun àkọọ̀dù ti yàn án gẹ́gẹ́ bí olùdíje tí wọn yóò dìbò fún nínú ìbò ààrẹ lọ́dún 2027. Ọ̀rọ̀ ààrẹ láti ṣe ojúṣe bàbá kí ó sì fòpin sí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun báyìí o. Adeleke kò ṣàì fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn aráàlú yóò tako èròǹgbà ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe ìrú nínú ètò ìdìbò tó ń bọ̀ yìí o. Ààrẹ Tinubu, nǹkan kan ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun tí ẹ ò tí ì fi òpin sí. Níṣẹ́ ni wọ́n ń ṣekú pa àwọn èèyàn wa, ẹ̀yin sì ni ààrẹ àti bàbá gbogbo wa o. Ìpínlẹ̀ Ọ̀ṣun ti sọ pé àwọn kò ní fààyè gba yíyí ìbò. Ẹ rántí nǹkan tó ṣẹlẹ̀ lọ́dún 1983 o. Ilẹ̀ Yorùbá ni ó ti bẹ̀rẹ̀ lẹ́yìn tí wọ́n ṣe ìrú fún Bọ́lá Ìgè àti Adékúnlé Àjàsìn. Ọ̀ṣun kò ní í gbà o. A fẹ́ kí ètò ìdìbò tó ń bọ̀ kó lọ nírọ̀wọ́rọsẹ̀. Ààrẹ Tinubu kí ló dé tí wọ́n tó ń pa wá lẹ́yìn tí a ti yàn yín gẹ́gẹ́ bí olùdíje ààrẹ tí a ó dìbò fún lọ́dún 2027. Adeleke ló sọ̀rọ̀ sókè o. Gómìnà Adeleke fẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá wípé wọ́n ṣègbè lẹ́yìn ẹgbẹ́ òṣèlú kan lórí rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lọ́sùn. Ó wá rọ ìjọba àpapọ̀ láti dẹ́kun ìpànìyàn tó ń ṣẹlẹ̀ kí irú rògbòdìyàn tó ṣẹlẹ̀ lọ́dún 1983 má bàa tún ṣẹlẹ̀ o. Ẹ̀wẹ̀, olùdíje sípò gómìnà fẹ́gbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun Bọ́lá Oyèbámíjí tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Àmbọ̀ ti pariwo lórí rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ṣáájú ètò ìdìbò ọjọ́ 15 oṣù kẹjọ tó ń bọ̀ yìí o. Oyèbámíjí ṣàlàyé pé kò dín ní ọmọ ẹgbẹ́ òṣèlú APC 25 tó pàdánù ẹ̀mí wọn nínú rògbòdìyàn tó ṣẹlẹ̀ sẹ́yìn lọ́dún 2022 lọ́sùn. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílùú Èkó, Àmbọ̀ ṣàlàyé pé kì í ṣe ẹgbẹ́ òṣèlú APC ló ń dá rògbòdìyàn sílẹ̀ káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní ìjọba tó wà lórí àlééfà gan-an ló ń da ìlú rú.
láti lè dẹ́rù bá wọn aráàlú kí wọ́n má bàa jáde dìbò. Olùdíje sípò gómìnà fẹ́gbẹ́ APC sọ pé wọ́n fi àsìkò yìí dá àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun àti gbogbo ọmọ Nàìjíríà lójú wípé èmi àtàwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ló ń fara kásá rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lọ́ṣun. Ó lé ní ọmọ ẹgbẹ́ APC mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí a gbọ́ pé ẹgbẹ́ òṣèlú ìjọba tó wà lórí oyè ṣekú pa lásìkò ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 2022. Wọ́n ṣekú pa alága ìjọba ìbílẹ̀ Ìrèwọlé Rẹ̀mí Abbas tó jẹ́ ìjọba ìbílẹ̀ Tèmi Gan. Bákan náà ni ẹgbẹ́ wa ní àkọsílẹ̀ oríṣiríṣi ìkọlù àti ìpànìyàn èyí tí a ń béèrè pé kí ìdájọ́ òdodo wáyé lórí rẹ̀. Èyí túmọ̀ sí pé ìjọba tó wà lórí oyè báyìí nípínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ nínú rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ báyìí. Láìpẹ́ yìí tí alága àgbà ọlọ́pàá Nàìjíríà ṣàbẹ̀wò sípínlẹ̀ Ọ̀ṣun ni ó sọ pé àwọn jàǹdùkú ọ̀daràn kan tí ọlọ́pàá ń wá sápamọ́ sílé akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Bákan náà ni wọ́n tún ṣe ìkọlù sí àwọn ọmọ ẹgbẹ́ wa nílùú Ẹdẹ tó jẹ́ ìlú gómìnà Adeleke Oyèbámíjí kò ṣàìfìdí rẹ̀ múlẹ̀ o pé ẹgbẹ́ òṣèlú APC ṣetán láti dá ògo ìpínlẹ̀ Ọ̀ṣun padà. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwúsí. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.